ẹ̀yin tèmi, you need to just keep watching Bisi Ologe. Ẹ̀yin náà mọ̀ wípé ètò tó máa ń gbé àwọn èèyàn jàǹkànjàǹkàn wá ni, ètò tó máa ń mú àwọn èèyàn jàǹkàn wá bá yín ni. Don't change that.
ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ ìrẹ́ ìtẹ́sọ̀ mi èyí tó ń kọ́ ní bàbá wọ́n pọ̀ family meeting wọ́n sì ń sọ̀rọ̀ pẹ̀lú mi. àìbèrè wá sí wọ́n ní ní ilé wa lọ́dọ̀ níwọ̀n ló kọ́ sí ògbó àtọ̀ ẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi. ọba dọ́tọ̀ àgbẹ̀ ọ̀gá mi ló wọlé sọ ilé owó ọjọ́ ìpàdé kéwàá di ọ̀rọ̀ tìbò wàṣẹ ìrèlè náà ní ìjọba. ọmọ ta àtàlùwà ṣàpọ̀lá mi ọ̀rọ̀ gbẹ̀jù wọ́n ní mo bá ṣàgbẹ̀rì àjàyè kìí olú. right honorable speaker báwo ni ẹ kọ́ra àgbà ẹkún àti wúwo lójú kábíyèsí ká ní ìlú ìlú ọba ní gbogbo ẹ. Bàbá Barrister Rufus Lùbọ̀sọ̀ ọ̀gá ìwájú Ajayi Aníléwọlá kejì ọba ìlú kọjá gómìnà Èkìtì kápá kìjọ ẹkún àti wúwo lójú ọba ìlú ẹ̀rù gbogbo. ọjọ́ tí ìjọba ọ̀hún ayákẹ́lẹ́ rí ìyá àṣà akẹ́lẹ́ ló máa ń kẹ́sẹ̀ àwọn tẹ̀lé ọlọ́gbọ́dá ọ̀gá alábàbí kábíyèsí ọjọ́ ọ̀hún méjì ìgbò àdìsáàdé àwọn olùdílé wò kí ẹ àdìsáàdé. kò gbọ́dọ̀ fẹsẹ̀ kọlẹ̀ kòkúmọ́ ló ń pèrè bàbá lọ́mọ èmi lọ́mọ wọn nílùú gbọ̀ngàn ọdún òmu ilé mọ́yàn lọ́jọ́ tòní mo kí gbogbo àwọn kọ́mítì tí wọ́n jẹ́ kẹ́lẹ́ ìṣeéṣe látọ̀rí chairman of committee wọ́n ní gbòkúmọ́ mo wá kí oníyà is one of my fans on my program Tungba Radio Lagos and also on Paramount FM 94.5. àwọn ẹni kí n wá kò ṣeré ṣẹlẹ̀ mọ̀ wípé àwọn ẹgbẹ́ máa pọ́mọdé mọ́ra tá a bá jọ ṣe tí gbogbo ẹjọ́ dùn àwọn àgbàkọ́ wà tá a bá wò wọ́n bí aṣíwájú tá a pàyé lẹ̀ wọ́n á ní pọ́mọdé ó máa sọ̀rọ̀ ìlú ẹ̀tílé wáyé káwọn náà sọ pé yàgò kú mọ́ lọ ṣiṣẹ́ báyìí báyìí àlùbáríkà tá a béèrè nìyẹn ẹgbọ́n mi olúwa ní Ṣọlá pàdé olódó tó ń lajọ ń tukọ̀ ètò látàárọ̀ mo kí gbogbo àwọn olóyè kábíyèsí tí wọ́n ti wà bí látàárọ̀
ìyálóde general mo kí àwọn náà mo kí ọmọ Ìgbò òun náà wà ní bẹ́ẹ̀ ni mo kí àrẹ̀mọ ti olówóró fowóró olówóró wà àrẹ̀mọ Nurudeen òun náà wà nílé agbódò yìí bámi alájí kí wọn lọ tibet máyé fújì bàbá ò tí ì lọ o ẹ dákun ẹ jọ ọgbà sójà ńlá wà yìí ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ọlọ́wọ́ bá ìwọ tó bá rí pé àyè ijó yọ sẹ́sẹ̀ tó máa náwó ni kẹ́ẹ̀górí stéèjì àbẹ̀kíbi di họ́ọ̀lù ladies and gentlemen mo kí Olúwakẹ́mi Lucy òun náà wà bí kòkúmọ̀ lèmi jẹ́ ẹ̀gbọ́n mi là parí olóró bàbá. Once again, I welcome every one of us to this special occasion. And I also congratulate Bisi Ologe once again. Aki àwọn tí wọ́n ṣe kọ́mítì ètò yìí, wọ́n rí tò ọlọ́sì jẹ́ kó ṣe àdúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n jẹ́wọ́ pé original ọmọ Mushin ni wọ́n. Kábíyèsí onímùsìn ẹ̀jìnà bàbá wọn ní ẹ̀ṣin púpọ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí chairman committee yẹ kí wọ́n sọ̀rọ̀ bí ti bàtí ẹ̀kọ́ tí wọ́n fi rò ó tí ọlọ́sìn kà tó ṣiṣẹ́ ṣe lónìí oyè kan wọn náà wà dúpẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ lómi tí ó wà ní pé àádìfíàn ṣe committee wọ́n padà committee láti nítorí pé àwọn committee wọ́n ní láti pé kí wọ́n wá kí wọ́n sọ̀rọ̀ díẹ̀. Ladies and gentlemen, once again, òyìnbó sọ̀rọ̀ owó ìgbọ́ni respect is reciprocal. I welcome once again Alhaji Wasiu Ayinde Mashadi Kewa, the ultimate Arabami one, Mayegun of Yoruba land. I welcome him once again to the stage. Ẹ jọ̀ọ́ ìyálàjẹ bí Mayegun bá ti gorí ìtàgé bí kí ìyálàjẹ wájú yọ pé olóyè tuntun ìyálàjẹ of Mushin land kí a máa bọ̀ nígbà tí àwọn tí kábíyèsí náà fọfọ ìpadà wọn láti wájú jọ pẹ́. Ẹ jọ̀ọ́ wọ́n ní ẹni tí ó máa jó àmàjò ní ìsàlẹ̀ tí ẹ bá ti jó ní ìsàlẹ̀ ẹ máa yẹ Mayegun sí kò sí anybody tí Mayegun ò rí ẹjọ́ nítorí Ọlọ́run. Can you Clinton anywhere you are? Sure, sir. Can you Clinton máa bọ̀ mí? Can you Clinton wọ́n ní kẹ́ máa bọ̀ lórí stage pàápàá ní kẹjẹ́ ká ṣe yes. That is good, ladies and gentlemen. Yes, K1 is once again on stage. Mayegun is once again on stage, please. Oh yeah, can you Clinton please? We'll show you. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.